wọ́n dé bìbà ni wọ́n rù wọ́n dé. Ta ló mọye irú àwọn truck ìbílẹ̀ tí wọ́n ti. Ẹ̀yin ènìyàn mi, ẹ wá ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Kwara. Ṣé a ti ń pariwo? Ẹ wo mission wọn. A sọ pé àwọn pípì wọ́n fẹ́ wá gbalẹ̀ wa ni, ẹ rò pé bí à ń ṣeré ni. Ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lé gbogbo àwọn ará ìlú lọ ní òkè ọdẹ baba ńlá nílùú Kwara? Tí gbogbo àwọn ará ìlú ti sá fìlú wọn sílẹ̀, àwọn Fúlàní ti lọ gbé truck, wọ́n ti lọ fi kó àwọn èèyàn wọn wá ní ìlú. Wọ́n ṣe bọ́n ṣe wí o. Ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká múra sílẹ̀ o. Ẹ má jẹ́ ká dákẹ́ wo ara wa o. Àwọn agbègbè tó ń kọ lẹ́tà sí, ẹ ṣùgbà wọn o. Ẹ má dákẹ́ wò wọ́n o. Ẹ má dákẹ́ wò wọ́n o. Òdodo ọ̀rọ̀ là ń sọ o. Òdodo ọ̀rọ̀ tó jìnà mọ́rọ́. Àwọn Fúlàní ni wọ́n rù wọ̀lú yìí. Àwọn Fúlàní náà rù wọ̀lú yìí, ẹ̀yin ènìyàn mi. Kí la ti fẹ́ ṣe léyìí sí? Ṣé wọ́n ti máa gbalẹ̀ wa lọ ńsìn? Ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gbalẹ̀ wa lọ? Ẹ̀rí ohun tó ń ṣẹlẹ̀. Kí la ti fẹ́ ṣe léyìí sí? Wọ́n rù wọ́n dé bìbà ni wọ́n rù wọ́n dé. Fúlàní jókòó lójoojúmọ́, wọ́n plan, wọ́n strategize bọ́n ṣe fẹ́ gbalẹ̀ wa. Àwa ń bára wa jà. À ń ju ògúlùtù ọ̀rọ̀ síra wa. Tó yẹ ká jókòó ká fi inú konú ká fi kùn lókun. Ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Ká mọ bí a ṣe kojú àwọn ará ibi. Ṣùgbọ́n bàbá kò rí bẹ́ẹ̀ o. Bá a ṣe máa gbẹ̀dẹ̀ ara wa ìyẹn la ń ṣe. Bá a ṣe máa bà tara wa jẹ́ ìyẹn la gbójúmọ́. Kì í ṣe ohun tá dùn mọ́ni nínú òpérù nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní ìlú Kwara. A ti padà ṣẹlẹ̀ níbò mìíràn nílẹ̀ Yorùbá. Kò ń ṣe nǹkan tá dùn mọ́ni nínú rárá. Ẹ jẹ́ ká múra sílẹ̀ o. À ń ké gbàjarè lójoojúmọ́ là ń ké síta, là ń sọ òdodo ọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n sọ pé ẹnu wa ń rùn. Òun náà lẹ́rí yẹn. Eléyìí kì í ṣeré o. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn, ìlú Kwara lẹ́wọ̀n yẹn kò ń ṣe bòmíràn. Ṣe rí wọn. Wọ́n máa ń fi túrẹ́là, wọ́n á lòdù ara wọn sínú ẹ̀ bí ìpè ẹranko, bí ìgbà tó bá kó màálù. Ẹ mọ̀ pé àwọn mọ́tò yìí náà fi ń kó màálù, náà fi ń kó àwọn ẹran. Òun náà lẹ́rí yẹn. Òun náà lẹ́rí fi ń kó ara wọn. Báwo lẹ̀yàn ṣe travel láti bí èèyàn, even from Ìbàdàn to Lagos? Báwo lẹ̀yàn ṣe wọrú mọ́tò gbélé tó wá máa wà convenience fún yàn? Tí bá ṣe pé náà ti yẹn ẹranko. Àwa bèlè tàṣí àti north lọ́hùn, bí a Kano, bí a Kaduna or any part of the north, ni wọ́n ti lòdù ara wọn bẹ́yẹn. Ní wọ́n wá já wọ́n ṣe ń bọ́lẹ̀. Ẹ jẹ́ ká wà vigilant o. Ẹ̀yin ènìyàn mi. Ẹ jẹ́ ká wà vigilant. Ẹ jẹ́ ká wà vigilant. Ẹni tó máa ń sọ pé ogun ò tí ì dé, gbogbo nǹkan táwọn gómìnà Ondo State ń sọ yẹn, àti gómìnà of Kogi State, tó ń sọ pé káwọn ará ìlú kán mọ́kàn wọn balẹ̀. Èmi ò tí ì rí ìgbésẹ̀ kankan tó gbé o. Ẹni tó bá rí kó jẹ́ ká mọ̀ pé ara àwọn sójà wọ́n ti surround everywhere, wọ́n ti lọ kọ́ àgọ́ wọn, wọ́n ti kọ́ àgọ́ wọn sójú ọ̀nà báyìí sóṣooṣo, wọ́n ti àárín drone tó ń fò káàkiri. Ìyẹn là á ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ti fi ọkàn ará ìlú balẹ̀, wọ́n ti gbé ìgbésẹ̀ tó láàkì ní orí nǹkan tí àwọn agbésùmọ̀mí tó ń sọ. Àwọn ti rẹ́dì sílẹ̀ gbogbo nǹkan tí bílẹ̀ bá ti ṣúgbélé, gbogbo nǹkan tí wọ́n á jẹ, gbogbo nǹkan tí wọ́n á nílò, wọ́n á lọ máa kó fún wọn ní níbi tó ń lúgọ sí. Wọ́n á lọ máa kó fún wọn ní níbi tó ń lúgọ sí. Kí la ti fẹ́ ṣe gbogbo eléyìí? Èmi ń sọ tèmi o. Èmi ò gbàdúrà kí wàhálà kankan ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Èmi ò gbàdúrà ẹ̀ o. Mi ò dẹ̀rù pé sẹ́ni tó lè gbàdúrà ẹ̀. Tí ẹ bá rí ẹni kọ̀ọ̀kan bí gẹ́gẹ́ bí mọ́tò wọn ní Ìbàdàn ń sìn, wọ́n á ní if you see something, say something. If you see something, don't keep quiet o. Tí ẹ bá rí àwọn ọ̀pọ̀ tó ń rìn fìrìfìrì, ẹ tètè pé àwọn alábò ìbílẹ̀ wa, ẹ tètè pé wọ́n kẹ́ fi tó wọn létí o. Ẹ fi tó wọn létí o, ẹ̀yin ènìyàn. Àwọn Fúlàní ti surround wa o. À ń kígbe o, à ń sọ̀rọ̀ yìí o. Ó ti tó bí ọdún mélòó kan tá a ti ń pariwo ọ̀rọ̀. Wọ́n rò pé bí a kàn ń ja ń fata ẹnu ni. Ó ń délẹ̀ ẹ̀sìn àbí kò délẹ̀? Ó délẹ̀ àbí kò délẹ̀?
ó délé àbí kò délé ẹ̀yin ènìyàn mi ẹ rí gbogbo ohun tó ń lọ lọ́wọ́ ńsìn ọkàn ò balẹ̀ o ẹni tọ́kàn ẹ̀ bá balẹ̀ kó bọ́ síta kó bá sọ pé ọkàn ń balẹ̀ ọkàn ò balẹ̀ o ọkàn ò balẹ̀ o ẹ̀yin ènìyàn àwọn ẹni tó kọ́lé even though before káwọn èèyàn tó sáfì ìlú sílẹ̀ ní Kwara àwọn Fúlàní mà ti ń gbé àwọn ilé kan ilé onílé kó tó di pé wọ́n wá sáfì ìlú sílẹ̀ finally ń sìn tí gbogbo ìlú dahoro tó sẹ́yìn kọ̀ọ̀kan nínú ìlú mọ́ ẹ̀yin ènìyàn àwọn Fúlàní mà ti ń gbé àwọn ilé kọ̀ọ̀kan tó kọ́ sẹ́yìn odi àwọn ilé kọ̀ọ̀kan tó kọ́ sáwọn ẹ̀yìn ìlú wọ̀nyẹn ni wọ́n ti lọ ń bá àwọn Fúlàní nínú ilé onílé ṣe bá gbé fọ́nrán yẹn rí ṣe bẹ́ẹ̀ rí àwọn fọ́nrán yẹn so ó ti wá di wípé ẹni tó bá kọ́lé sí inú site ń sìn kó máa rìn tìfúnra rí kó máa sùn pẹ̀lú ojú kan ni àwọn bébù ibi tó ń dẹ̀ burú dé tó bá débélé yìí wọn ò ní jẹ́ káwọn èèyàn bọ́ síta wọ́n á fi iná sílé onílé ni ẹnikẹ́ni tó bá bẹ́rẹ́ síta bélé wọ́n á hàn mú ni ẹ jẹ́ kí gbogbo aráàlú bọ́ síta ẹ mobilize ara yín kí ló dé tí gbogbo àwọn youth ẹ lè ṣèpàdé ní kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ shut down everywhere ó ti pẹ́ ní mo mà ti ń sọ̀rọ̀ yìí ẹ shut down gbogbo ilé àwọn first class ọba wa ẹ mọlé gómìnà ẹ shut down kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ bọ́ síta ẹ kí ní bọ́ ṣe ń ṣe rally ní àwọn ìlú òyìnbó ni ẹ rí bọ́ ṣe ń ṣe rally ni èrò máa ń bọ́ síta ni ṣùgbọ́n àwọn èèyàn wa ẹnu la máa fi sọ̀rọ̀ complain la máa complain la máa kùn lẹ́yìn tó bá ti délẹ̀ tọ́ ẹ̀ ní rẹ́nì kọ̀ọ̀kan mọ́ kí ló dé tá à ń ṣe bílẹ̀ yìí ẹ má má jẹ́ kógun kó wa lọ I cannot stand this thing nǹkan tí mò ń rí yìí ní má díjú gbà mí in fact kẹ́lí ló máa lọ ya nǹkan mi mà ni ṣé ni màá rìn lọ màá dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó lọ́dẹ orí nítorí àwọn nǹkan tá à ń rí wọ̀nyí èmi ò mọ̀ bó ṣe rí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bó ṣe rí lára tèmi lèmi ṣe ń sọ yìí o bó ṣe rí lára mi ni mo ṣe ń sọ yìí o bó ṣe rí lára mi mo ṣe ń sọ yìí o ẹ̀yin wá kọ́lẹ́ǹsì wà ní mọ̀lẹ́bí ìyá àti bàbá wà ń lé ẹ̀yin lọ́mọ ẹ̀yin lẹ́gbọ́n ẹ̀yin láàbúrò Fúlàní wà lọ adipa kí ló dé ilé yẹn wá di ilé Fúlàní wá gbà ló mọ́ wa lọ́wọ́ ṣó ṣe ń gbọ́ sétí ni ṣó ṣe ń gbọ́ sétí kí Fúlàní wá gbà ló mọ́ wa lọ́wọ́ kò ṣe ń gbọ́ sétí rárá pé Fúlàní wá gbà ló wa ṣó ṣe ń gbọ́ ni ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká ronú sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí o ẹ jẹ́ ká ronú sí dáadáa o ẹ jẹ́ ká ronú sí o gbogbo ẹ̀yin alágbára ṣé ewé kì í jẹ mọ́ ni ṣé kò sóògùn mọ́ ni that is the question ṣé kò sí ewé mọ́ ni ṣé kò sí egbò mọ́ ni kí nìkan tá a fi ń jẹ́ Yorùbá ṣé gbogbo kí nìyí ò sí mọ́ ni àbáwá la àṣà bó yẹ ká ṣe máa ṣà ṣé àṣà bó lóògùn ṣe ní kọ̀sà ni ṣé àṣà bí olóògùn ṣe àṣà bí wọ́n ṣe ní kàṣà ni ó ti di yánpọnyánrin o ẹ máa múra sílẹ̀ o gbogbo agbègbè tó kọ lẹ́tà sí náà ní Londo State àti Kogi ẹ múra sílẹ̀ o ẹ múra o ẹ múra o ṣẹ́rí Èkìtì Òmùòkè àti ìlú tó kọ lẹ́tà sí ní Èrìtì wọ́n fẹ̀gbẹ́ kanra ní o Òmùòkè Ìyàmóyè Kogi State ní Èkìtì àmì Ìyàmóyè ibẹ̀ ní Kogi ti bẹ̀rẹ̀ Òmùò ibẹ̀ ní Èkìtì ti pín àwọn pẹ̀lú Ìyàmóyè wọ́n yọ ní àlà ní Ondo State Gáṣí àti Èrìtì wọ́n yọ pàlà ní o Ondo State nìyẹn o Èrìtì pẹ̀lú Ìyàmóyè wọ́n yọ pàlà ní ṣé rí gbogbo agbègbè tí mo mẹ́nu bà igbó kan báyìí ló sọ̀rọ̀ àdè gbogbo bẹ̀ kò síbi tí mi mọ̀ ibi tí mi dàgbà sí nìyẹn agbègbè tí mo mọ̀ ní bá dijú bá mo ń wo gbogbo nǹkan tó wà ń bẹ̀ bó ṣe jẹ́ pé tí mo ti débẹ̀ kẹ́yìn ó ti lé lógún ọdún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ ni mo ṣe mọ̀ sórí Oyin pẹ̀lú àwọn Gáṣí pẹ̀lú Òkè Àgbè wọ́n ní àlà inú igbó iná ní igbó kan báyìí náà ló pa wọn pọ̀ ẹ múra sílẹ̀ o ogun Fúlàní ò gbọdọ̀ kó wa o ẹ̀yin ènìyàn wa mo wí tèmi o
mo ti bọ́ síta ní láti ṣe fọ́nrán kélébé láti fi ṣíṣí wa níyì. Ẹ náà ẹ rí nínú fọ́nrán tá a gbé síta yìí. Ẹ rí bí wọ́n ṣe ń rìn kiri, ṣe rí wọn, wọ́n ń lòdù wọn wá ni. Ẹ mọye truck tó máa kó wọn wá. Ó lè tó 3 or 4 truck tó máa kó àwọn Fúlàní wá bọ́n ṣe wá, ibo náà fẹ́ dé sí. Ẹ̀yin aṣọ́bodè wa, ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń ṣọ́bodè, ẹ̀yin tẹ́ ń ṣọ́bodè. Ẹ̀ẹ́dẹ̀ lajú sílẹ̀ ẹ rí wọn tó ń lòdù wọn bọ̀, ẹ̀ ní lè darí wọn kó padà síbi tó ti ń bọ̀. Ẹ̀ ní lè darí ọkàn wọn kó tọ̀nù kó padà síbi tó ti ń bọ̀. Ẹ̀ẹ́dẹ̀ gbà wọ́n láàyè kó máa kó wọn wá sórí ilẹ̀ wa bẹ́lẹ̀. Àwọn tí wọ́n pa wọ́n wá bọ́n ṣe wá yẹn sì wọ́n wá lọ́wọ́ òfo ni. Ibi tí wọ́n lọ gbogbo nǹkan tó fẹ́ lò ti wà ńbẹ̀ already. Gbogbo nǹkan tí wọ́n ní láti lò ó wà níbi tí wọ́n lọ. Ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin aṣọ́bodè ṣe bọ́mọ Yorùbá lẹ́yìn náà. Ẹ dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ gbàgbé nípa constitution wèrè kan tó lẹ́yìn lè gbé níbi tó wù. This is not the time to follow constitution, fraudulent constitution. Kì í ṣe time tá yẹ ká follow ẹ̀ lélẹ̀. We need to act fast. We need to act fast. Ó ń bọ̀ àwọ̀ ló ń dẹ́ẹ̀dẹ̀ ìyẹn láyé àtijọ́ ni o. Ẹ jẹ́ ká mójútó nǹkan tó wà nílẹ̀ o. Enough for this place. Enough is enough. Enough is enough. Okay wa. Mi ò mọ̀ bó ṣe lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o. So mo mọ̀ pé 99% àwọn tó wà outside the country bí ti tèmi bẹ́lẹ̀ bó ṣe rí lára mi bẹ́ẹ̀ náà ló máa ṣe rí lára wọn. Ó dá mi lójú. Ó dá mi lójú. O lè wà nílùú òyìnbó tó ti lè rìn bó ṣe wù ẹ́. Wà wá dákẹ́ wà wá rí bí nǹkan ṣe ń lọ bílẹ̀ á dẹ̀ máa wà nílé sọ̀rọ̀. Kò ní jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgò TV show. Thank you.